Orúkọ mi ni Temidayo Dejimi. Àwọn èèyàn máa ń pè mí just ní Temi. My name is Temidayo, right? But I need to shorten it Temi. Mo wá láti ìlú Ọ̀ṣun. Ìpètùmọdù, as in Akínláàlú Orígbó méjèèjì, ibẹ̀ mo ti wá. Ẹ ṣeun gan-an. Àdúpẹ́ máa. Màmá, àwọn ìbéèrè tí a máa béèrè lọ́wọ́ yín torí àwọn olólùfẹ́ yín lọ́wọ́ wa bá yín ní pé àwọn fẹ́ mọ àwọn nǹkan kan nípa yín wọn máa bẹ̀rẹ̀ ṣètò níwá àbẹ̀dúpẹ́pẹ́ fún wa ní àǹfààní. Màmá, kí má bàa gbà yín ní àkókò, wọ́n fẹ́ kẹ́ bá wa sọ bí ẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tí ẹ̀yàn láàyè tí ẹ ń pè ní eré orí ìtàgé. Ó lọ far gan. It's a long journey. Well, mo lọ sí university. That's Afolabi University. So mo read theatre arts. Kò wá ṣe pé ìgbà tí mo wá ṣe tán as in that theatre arts mi fi ṣiṣẹ́. Because kí n tó gain admission then ìgbà tí mo ṣe tán ní secondary school, so mo lọ sí Muslim College Òwòròṣòkè secondary school. Mo ní láti lọ kọ́ iṣẹ́ which is seamstress, fashion designer ní EMKL fashion school ó wà ní Àkọ́kà site. So ìyẹn ni mo wá òun gangan ni mo wá mú níṣẹ́ nígbà tí mo ṣe tán. So òun gangan ni mo wá ń ṣe. So I have my own place tí mo ti máa ń ṣiṣẹ́ fashion. So later on, kíní ẹ̀ ṣàṣe wù mí pé I want to act. I just have passion for it. I want to do it. So and mo dẹ̀ ti marry. I need to tell my husband that I like it. I want to do it. He now said, okay o, nǹkan tó fẹ́ lọ máa ṣe tíátà tó yẹ pé wọ́n máa ń ṣe ìranù yẹn pé no now kí n tiẹ̀ ṣe lọ ṣe léèna. And I try it. Mo dẹ̀ ṣe nìyẹn. But middle kan nígbà tí mo ṣiṣẹ́ mi kan, that's ọmọ garage. So my husband don't like the acting because wípé àwọn èèyàn bá ṣe jọ act ṣá, and you know ẹ̀yin ọkùnrin tẹ́ pé ẹ̀yin máa ń ṣe. So kò dẹ̀ pé àgọ́ tó really rí bẹ́ẹ̀ ni. But mo kàn wá tí wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ọkọ mi fún mi ní as in bàbá ńlá opportunity ńlá gan pé kí n kàn go ahead kí n máa ṣe, because ó rí pé mi ò kì í ṣèyàn oníranù bẹ́ẹ̀ yẹn. So reason nìyẹn tí mo ṣe wá wò pé ọkọ mi ti gbà mí láyè, okay, let me just go ahead. Because I love acting. Mo like ẹ̀ gan, as in mo like ẹ̀ gan o. So bí àárín yẹn ṣàṣì lọ nìyẹn ṣá. So it now allow me to do it. So àtìgbà yẹn mo dẹ̀ ń ṣe. Ẹ ṣeun gan-an. Yes sir. Yes ma. A sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó pé tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ eré orí ìtàgé wọn yálà bóyá wọ́n lọ léèwé láti lọ kà àbí kẹ̀ bóyá wọ́n tí wọ́n kọ̀ rí àwọn ènìyàn tí wọ́n ṣe. A rí pé lóòótọ́ wọ́n máa ń kọ́ eré orí ìtàgé. Ǹjẹ́ ẹ̀yin kọ́ eré orí ìtàgé àbí lẹ́yìn ìgbà tẹ́ dé láti school tẹ́ wò pé ẹ ti lọ kà lẹ́sẹ̀ wá òkú òkè since tẹ́ pé nǹkan tí mo kà ní school nìyẹn bóyá kí n bẹ̀rẹ̀ ṣé ẹ kọ́ eré orí ìtàgé yìí rárá? Rárá o. Going to school kò sọ pé bí kíyàn máa kọ o. Yes, èèyàn láti fi ìmọ̀ kún ìmọ̀ sí ni. Téèyàn bá ń ṣe theory, ó máa ṣe practical. So èmi tún lọ kọ́ because mo lè gbàgbé nígbà yẹn tí mo pàdé èèyàn kan ní LTV8 nígbà yẹn nìyẹn. So ẹni èèyàn ló jẹ́ ọ̀gá mi nísìnyí, and his name is Razak Abẹ̀rùàgbà. Wọ́n ti jẹ baálẹ̀ ní Ìkòròdú nísìnyí ní Tamaga. So àwọn ni ó jẹ́. So nígbà yẹn mo ní pé mo fẹ́ kọ́ kinní yìí pé mo fẹ́ ṣe. So he now said ẹ mọ̀ pé
màá máa ń pè nǹkan kan àwọn stage play àwọn nǹkan kan bẹ́ẹ̀ àwọn jókòó àwọn oríṣiríṣi àwọn kìíní so wọ́n ní láti kọ́yàn kéèyàn mọ̀ dáadáa so mọ́ gbà pé mo gbọ́dọ̀ láti tún kọ́ nǹkan náà mo fẹ́ join ní kìíní kò mí àwọn ní àwa kọ́ wàá ṣe gbà kan mo ní no problem I will do it kọ́tẹ́lẹ̀ bí kì í ṣe everything mo dẹ̀ follow mo dẹ̀ ṣe nìyẹn tí mo dẹ̀ tó tiẹ̀ èèyàn ní kọ́kẹ̀ èèyàn dédé sọ pé èèyàn fẹ́ lọ ṣe kí ní lásán pé mo kàn máa wà àwọn míì sí wọn kà pé ó dẹ̀ òun láti fẹ́ lọ láti kíkọ̀ sáré it's not like that kò ń ṣe bẹ́ẹ̀ o àwa jìyà ẹ̀ náà ni àbíkọ́ àwọn bàbá kan náà jìyà ẹ̀ tipẹ́tipẹ́ bọ̀ tàwa náà jìyà ẹ̀ ń gbà yẹn tó pé a ní ṣe kí ni a máa ṣeré a máa ẹmọ àwọn a máa róró wọ́n ti kọ̀lẹ̀ aṣọ òfì a máa ṣe kí ni ó ní bó ṣe lè ṣe lórí stage base ó ní bó ṣe bí wọ́n ṣe lè ṣe ní ordinary movie pété wọn kàn fẹ́ ṣe lásán lọ́tọ̀ so èmi kọ orúkọ ọ̀gá mi dẹ̀ ni mo dárúkọ lẹ́ẹ̀kan yẹn. ẹ ṣeun bọba. Yes sir. Màá fẹ́ kẹ́ sọ fún wa níjọ́ tí ẹ lọ sí LTV yìí ṣé nígbà tẹ́ lọ sí LTV yẹn ṣé ẹ ti kọ́kọ́ ṣe sinimá tẹ́ kọ́kọ́ ṣe náà tí ẹ pè ní ọmọ garage ṣé ti ṣe àbí kí ló gbé yín lọ sí LTV níjọ́ náà. mo ò tí ì ṣe o mo ń ṣiṣẹ́ ní NDIC that's an insurance company kan nígbà yẹn ní Èkó ní Marina so wọ́n ṣáàtì wá ọ̀dọ̀ wa yẹn ọ́fíìsì wa yẹn gbà yẹn wọ́n ti lé everybody wọ́n ṣáàtì o mọ̀ nípa pé I want to go to LTV8 because of job. ẹ wáṣẹ́ lọ bẹ́ẹ̀. Yes because of job mo ṣe lọ sí LTV8 so luckily for me mo wá rí àwọn èèyàn ṣáàrí wọn bẹ gbogbo wọn bẹ oríṣiríṣi àwọn èèyàn mo mọ̀ pé àṣé mi lọ bẹ níbà ṣé mi lọ bẹ níbà mo mọ̀ pé ṣé n ṣàwòyàn kan ti máa lọ bá but Ọlọ́run kan mọ̀ọ́mọ̀ tì mí lọ sọ́dọ̀ Razak abẹ̀rù àgbà ni ṣé ìbóyẹ kí n lọ bá ṣe bí mo rí àwọn Jídé kò sọkọ náà mo ṣe ra àwọn oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ mọ̀ pé kí n má lọ bá wọn kó má di kó máa sọ pé wọ́n máa snub mi ẹ̀rú mi ṣáà ń wò bákan bẹ́ẹ̀ gbé kínní mo kò ṣe rí mà yẹn báyìí my spirit now said ẹ lọ bá ẹni yìí mo ṣe lọ bá wọn jọ yẹn nìyẹn so mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ ọjọ́ yẹn pé kò sí wàhálà ó tán. ẹ ṣe wọn gbọ́dọ̀ níjọ́ tí ẹ dé LTV8 mọ̀ ẹ dárúkọ wípé ẹ rí bí bàbá wa Jídé kò sọkọ. Yes. Títà tilẹ̀ tún rí ń bẹ̀. Wọ́n pọ̀ o. Ẹ̀rọ ti kẹ̀ bá wa dárúkọ. Ìyá mo rí Jídé kò sọkọ bàbá wa Jídé kò sọkọ bàbá wa Délé Òdùlé. Mo ṣàrí gbogbo wọn tó pàtà yes mo bá wọn pàdé àwọn àjàlá jà ní gbogbo mo bá àwọn èèyàn ṣàpọ̀ even àwọn obìnrin náà gbogbo wọn mo bá pàdé níbẹ̀ níjọ́ yẹn tó yẹ̀ṣẹ̀ ń ṣe meeting. Ó ti wá tó bí ọdún mélòó tí ẹ ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé ìwé. Ó ti pẹ́ o ó ti ń lọ bí 20 years nsìn. Ogún ọdún. Bẹ́ẹ̀ ni tí mo ti bẹ̀rẹ̀. Tí ẹ ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé. Yes tí mo ti join. Ẹ ṣeun. Màmá nígbà tí ẹ wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé ìwé ǹjẹ́ ẹ lè bá mi sọ ìdojúkọ ẹyọ̀kan àbí méjì tí ẹ bá pàdé lẹ́yìn ìgbà tí ẹ bá ìdojúkọ yìí báwo ni ẹ ṣe borí ìdojúkọ yìí ǹjẹ́ lè bá wa sọ wà. Mo kọ́kọ́ sọ̀rọ̀ kan náà nígbà tí mo sọ̀rọ̀ pé mo fẹ́ act nítorí bó a ṣe máa ń ṣe níbẹ̀ pé ọkọ mi kò like kò fẹ́ ṣe understand àwọn obìnrin náà la mọ bá ṣe máa dọ́gbọ́n nǹkan tí ọwọ́ wa bá ti mọ́ tí a bá ti ṣe nǹkan ìdọ̀tí kò sí bọ́kọ wa bá tẹ̀lé ká má tiẹ̀ ṣe tó bá yá ó máa gbà wá láyè náà ni torí because èmi gan mo ní láti stop in the middle tẹ́pẹ́ mi ti ẹ̀ lọ middle kan bá mi ò lọ fún meeting mi lọ fún acting I didn't go anything mi ti ẹ̀ lọ rárá because mo ní láti kọ́kọ́ ṣe ilé mi ná kí n tó ṣe ìta so tí ọkùnrin má dẹ̀ sọ pé jókòó síbi kéèyàn jókòó tó bá ti ní kéèyàn má ṣe nǹkan báyìí má ṣe tó bá ní kéèyàn ṣe èèyàn dẹ̀ gbọ́dọ̀ ṣe ẹ mọ̀ pé bó ṣe máa wò pé àwọn obìnrin ní tíátà kinní kan ni wọ́n ìgbà kan ni wọ́n so and I need to now put it wrong fún ọkọ mi pé no kò rí bẹ́ẹ̀ acting tí mo act yìí torí pé mo wá sí pẹ̀lú èèyàn
àjọ kiss ara wa àjọ ṣeré nínú omi kò mí wípé ẹni yẹn ó ti ń ṣe nǹkan míì fún mi lábẹ́lẹ̀ àbí ó ti bẹ́ẹ̀ náà ló tẹ̀ mí lára àbí ó gbẹ́nu gangan sí mi ní ẹnu ó ti kiss mi gan débẹ̀ yìí kò sí nǹkan tó jọ àbí bí a ṣe tán mo wá fẹ́ lọ pàdé àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn because nǹkan táwọn èèyàn máa ń rò lọ́tún ló sì nìyẹn pé àbẹ́rẹ́ bọ́ tẹ̀ ṣe ń ṣe so nǹkan tó ṣe nǹkan yẹn tèmi náà dẹ́jú ojú kan gbà yẹn nìyẹn tó pé mo rí pé kíní yìí ọkọ mi ò fẹ́ kò dùn mọ́ nínú but mo wá ní láti wò pé jẹ́ kí èmi náà wá adjust nǹkan tó bá ti fẹ́ jẹ́ kí n máa bá fẹ́ pé òkè mi ṣe nǹkan báyìí mi ṣe nǹkan báyìí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé later run báyìí ọkọ mi wò ó pé ìyàwó mi go ahead kó máa ṣe lọ kò sí problem. ẹ ṣeun màmá nígbà tí ẹ ṣe sinimá àkọ́kọ́ tẹ ṣe sinimá ìkejì ǹjẹ́ ẹ lè bá mi rántí àwọn ènìyàn tí ẹ pè tẹ̀lé kí wọ́n bá yín ṣiṣẹ́ tó jẹ́ bí àwọn àgbààgbà nínú industry. ìgbà tí mo ṣe mo ti sọ tọmọ gáréjì náà ni wọ́n fi ìkúnlé wọ́n fi Afolabi. yes wọ́n fi Afolabi kí Ọlọ́run bá mi túbọ̀ tẹ́ sáfẹ́fẹ́ rere. àmín. màmá ǹjẹ́ lè sọ nǹkan tó ṣẹlẹ̀ sí wọ́n fi Afolabi fún wa wọ́n ṣe dúró. ẹ wo gbogbo àgbọ̀ tọ́lọ́run so ohun tọ́lọ́run bá máa ṣe Ọlọ́run máa ṣe so àsìkò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi ò lè sọ pé nǹkan báyìí but ní nǹkan ta kàn gbọ́ ó kàn ara ìyá díẹ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn pọ́ndẹ̀ ṣubú so nǹkan tèmi kàn gbọ́ ni mi mọ anything. ẹ ṣeun gan màmá níjọ́ tí ẹ wá gbọ́ pé wọ́n fi Afolabi kú ǹjẹ́ ẹ ṣe ìrántí ibi tí ẹ wà lọ́jọ́ náà àbí ẹ bá wa sọ̀rọ̀. nígbà tí mo gbọ́ pé Murphy kú mi lè parọ́ àti ó dàbí pé mo ní láíláí irú kí ni mo wá location. location lẹ́wà. ni mo wà máa ń pe Murphy kí ni mi láíláí because mi tí ẹ kò lè jẹ́ bẹ́ẹ̀ láíláí Murphy. èmi àti Murphy ṣe àpàdé ní location Foley that's Afolabi Showndé ní Kòròdú tá ṣe sọ̀rọ̀ tá ṣe ń ṣeré ó yà mí lẹ́nu gan níjọ́ in location because ṣe ni ara mi dẹ̀ ń dìde as in mo ń gbé irọ́ mi ò believe until ìjọ́ tí a ṣe artist night ní Blue Roof máa ń gbé just like that. Ọlọ́run á bá a délé Murphy àmín o Ọlọ́run á sì bá a pa àṣìṣe wọn. àpárẹ o. màmá ẹ ṣeun gan mà ẹ ti bá a sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ẹ pé a dẹ̀ rí pé a ti rí ẹ̀kọ́ kan kọ́ àbí méjì màmá ìbéèrè tí mo wá fẹ́ béèrè wò.